adúpẹ́ fún ọba tó pa á mọ́ di àsìkò yìí ọgbọ́n wa kọ́ ìmọ̀ wa tó bẹ̀rẹ̀ àwọn arígbà wọn lónìí a ti jù wà pẹ̀lú ìdísọ́nà àlàyé Prophet Michael Olorunbe àkàndé ẹlẹ́gbẹ̀rẹ̀ ìdásílẹ̀ ìjọ God Life Ministry tó wà ní Akẹ́ọ̀dé níjòjú. Lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa wòlíì, àwọn ogan ni wòlíì. Ìgbẹ́ká tó wọnú ètò kí wòlíì bá kí gbogbo àwọn èèyàn. Lórúkọ Olúwa ni mo gbàdúrà fún gbogbo ẹni tó ń rí mi o, lórúkọ Jésù Kristi, àánú Ọlọ́run kó wá yín rí o. Gbogbo ohun tó bá dàbí ìjákulẹ̀ nínú ayé yín, ẹ̀mí mọ́ kó mú kúrò. Bẹ́ẹ̀ ni yóò rí, Jésù agbára wa, àmín. Àmín. Èmi lolùdásílẹ̀ ìjọ God Life Ministry tó wà ní nọ́mbà 8 Ọmọbọ̀kẹ̀ ní Akẹ́ọ̀dé lójòdù Bágà, Lagos. Ìfẹ́ ni o. Ìfẹ́ ni Olúwa, ìfẹ́ là kọjá òfin, ìfẹ́ lọ́nà fi dá ilé ayé. Níta fẹ́ gbé náà ni wòlíì èké. Ǹjẹ́ wòlíì èké wà? Wòlíì gbọ́dọ̀ jẹ́ ẹni tó pé Ọlọ́run yàn, Ọlọ́run fẹ́ láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run kọ́ àwọn èèyàn, láti máa tú àwọn èèyàn sílẹ̀ nínú ìdè. Wá ní wòlíì èké tí wá jẹ́ gẹ́gẹ́ bí ẹni Ọlọ́run kò yẹ kí èké wà nù wọn, torí pé Ọlọ́run ọba tó dá wa kò ń sọ bí èké. Sínú tó ní wòlíì èké wà. Oh my God, Ọlọ́run ṣeun. Ṣé rí ìntẹ́ bèrè sà? Ó possible. Àwọn èèyàn máa ń sọ pé wòlíì èké wà. Bẹ́ẹ̀ kò jẹ́ kó sí wòlíì èké. Because ọ̀rọ̀ Ọlọ́run kò sékè ń bẹ̀. Gbogbo nǹkan ọ̀rọ̀ Ọlọ́run amen ni. Àwọn èèyàn ló jẹ́ kán jẹ́ àwọn ènìyàn èké. Wòlíì ò gbọdọ̀ jẹ́ wòlíì èké. Nítorí gbà tọ́lọ́run ò bá sọ, èèyàn ò gbọdọ̀ sọ. Psalm 101:7 ó ní ẹni ẹ̀tàn kí ó dùn nínú ilé mi, ẹni èké kí ó dùn níwájú mi. Tíyàn bá jẹ́ ènìyàn ẹ̀tàn àbẹ́ni èké, kò jẹ́ kíyàn dá sí ọ̀rọ̀ Ọlọ́run rárá. Kò yé yín, àwọn èèyàn lè jẹ́ àwọn ènìyàn èké, àwọn ìjọba lè jẹ́ ìjọba èké nítorí ìjọba ara ni. Ṣùgbọ́n tó máa ń pe wòlíì gbọ́dọ̀ jẹ́ títẹ̀mí. Dàsí pé tí èèyàn bá lè jẹ́ títẹ̀mí, ọ̀nà 2 sí 3 ni wòlíì fi ń sọ̀rọ̀ sà tí ó dẹ̀ lè fi jọ tèké. Ìkíní, kò ń ṣe ẹ̀mí ló ń sọ̀rọ̀, ṣùgbọ́n ẹ̀mí ara wòlíì yẹn náà ń pè ní ìmọ̀ àyà. Kí wòlíì sọ pé báyìí ni mo fẹ́ kó rí fún ẹ, kó sọ àsọtẹ́lẹ̀ sínú ayé ènìyàn. Bàbá, ìyẹn wòlíì gidi bó ṣe máa rí nìyẹn. Ìkejì ni kí wòlíì sọ pé, nítorí tẹ́ bá wo Isaiah 62:2 ó ní ẹnu Olúwa ló wí. Ẹ̀rí tí wòlíì bá sọ̀rọ̀, ẹnu Olúwa ló wí, ẹ̀mí mọ́ ti dàpọ̀ mọ́ ọ̀rọ̀ yẹn. Bó ṣe sọ kó máa rí, bẹ́ẹ̀ náà ló ṣe gbọ́dọ̀ rí. So ìyẹn kì í ṣe èké, nítorí ẹnu Olúwa ló wí. Ẹ wo ọ̀rọ̀ wòlíì obìnrin kan kí n tó pé máa tẹ̀síwájú. Ó pè mí ní ẹ̀mẹ́ta, different message ló jáde sí. Ó lo àrékérekè, ó ń pè mí lẹ́mẹ́ta. Ẹnìkan ṣoṣo. Different messages. Ó fẹ́ dán wòlíì wò. Ó fẹ́ dán wòlíì wò. Ṣé bẹ́ẹ̀ yẹn nìyàn ṣe dé ìdánwò wòlíì wò? Bí àwọn wòlíì èké ti gbárí. Bẹ́ẹ̀ ni, ó possible. Àrékérekè lòun náà wá fẹ́ lò bàbá. Téèyàn bá lo àrékérekè, bá ẹ̀mí mímọ́ sọ̀rọ̀, ẹ̀mí mímọ́ á fi àrékérekè dá ènìyàn lóhùn. Bẹ́ẹ̀ ni. Bíbélì ní kẹfẹ́ mi dán mi wò, kò ń ṣe bẹ́ẹ̀ náà ṣe ń dán wòlíì wò. Tó bá máa dán wòlíì wò, gbàdúrà sí Ọlọ́run, k'Ọlọ́run sọ nípa ẹ̀ fún ẹ. Ọlọ́run ló lè sọ, kò ń ṣe ọgbọ́n orí ẹ, ọgbọ́n orí ìtì ẹ ò lè tako nǹkan ẹ̀mí. Wọ́n ń fi ara dán ẹ̀mí wò, kò possible. Bàbá, ẹ̀mí náà fi ń dán ẹ̀mí wò, tán fi mú nǹkan ẹ̀mí jáde. Nítorí pé ó wà nílùú òkèèrè, ó ń lo fóònù oríṣiríṣi. Mẹ́sẹ̀jì àkọ́kọ́ jáde fún, ẹlẹ́kejì mẹ́sẹ̀jì ẹ̀kejì jáde fún, different message ó, ìkẹta jáde fún. Ló bá sọ pé ẹ wo, ó kàn jáde lẹ́nu ẹ̀ náà ni, èmi ọmọ tèmi máa ṣe ń bẹ́ o. Wọ́n á dá lóhùn pé nínú kíni? Ó ní mo sọ fún yín pé mi ò pè yín rírọ́ ni mò ń pa o. Mo ní kí ló dé tẹ́ fi jẹ́ onírọ́? Ó ní àwọn èèyàn náà máa ń purọ́ ni, torí ẹ̀ náà lòun náà ṣe purọ́. Mo ní definitely irọ́ lẹ máa gbọ́, because ẹ lè purọ́ kẹ́ fi wá ìdí òdodo, kò possible.
ẹ lè purọ́ kẹ́ fi wá di òdodo. Tẹ́ ẹ bá ti purọ́ ẹ rí irọ́, tẹ́ ẹ bá sọ òdodo ẹ rí òdodo. Ẹ rí ẹ̀mí kan jáde nínú ìwé mímọ́ pé jẹ́ kémi kó lọ kémi lọ tàn lágbájá báyìí jẹ, nítorí pé òun gbọ́ ẹni ẹ̀tàn ni, ẹni tí ò jẹ́ kó fogun jà ó fẹ́ fogun jà nígbà tó fẹ́ lọ jagun Gíleádì. Ẹ rí Ọlọ́run dẹ̀ rẹ̀ ní èké sí tó bẹ̀rẹ̀ sí sọ nígbà tí Ọlọ́run sọ, kó tó di pé ènìyàn Ọlọ́run kan tó wà ń bẹ̀ lọ́rọ̀ ẹ̀ wá sí ìmúṣẹ. Ẹni èké dẹ̀ wọnú gbogbo wòlíì lọ, because toróhun náà ènìyàn èké ni, kò fẹ́ òtítọ́. Téèyàn bá wà tí ò bá fẹ́ òtítọ́, ènìyàn tí ò fẹ́ òtítọ́ kò ní bá òdodo pàdé. Praise the Lord. Ngbà tó ewé ló máa ṣe ń bẹ̀, ẹ̀mí kan wá sọ nínú mi pé ṣé tó bá wùn ẹ́ nínú ẹ̀, ó ní because mo ti pè yín nǹkan bí 2 months ago, ọ̀tọ̀ ní nǹkan tẹ́ sọ fún mi. Mo tún wá pè yín ní nǹkan bí last month, ọ̀tọ̀ ní nǹkan lẹ́ni tí mo tún pè yín ọ̀tọ̀ ní nǹkan tẹ́ sọ fún mi. Mo ní now why tó ṣe nǹkan tí 2 months ago sọ, torí ẹ̀mí tó ń ṣiṣẹ́ ń gbà yẹn yàtọ̀. Why tó ṣe nǹkan tí last month sọ, ó náà fẹ́ dán yín wò ní. Mo ní o lè fi rọ́dọ̀ òtítọ́ wò, kò possible. Fún di èyí tó bá gbé irọ́ sọ́kùn ẹ, irọ́ náà ló máa pàdé. Tó bá fẹ́ pàdé irọ́, ìyí tí mo sọ nísinsìnyí ó yá lọ ṣe kó wá dán Ọlọ́run wò. Ṣé bó ní nǹkan tó fẹ́ tó tí ọ̀rọ̀ yẹn fi jáde, ó ní bẹ́ẹ̀ ni ẹ̀rọ lókè ẹ jẹ́ kí n lọ dán wò ńgbà yẹn. Mo ní kó dán wò, ńgbà tó dán wò Ọlọ́run dá lóhùn lẹ́ẹ̀kan ṣo. Wá ní dáàdi Ọlọ́run surprise mi mọ̀ pé torí mo ń wò pé bóyá mẹ́tẹ̀ẹ̀ta ni mo sì máa ṣe. Mo nínú ìwọ ló fàágùn, ìwọ gan ló ṣe olódodo ènìyàn. Definitely lọ̀rọ̀ ẹ fi rí bẹ́ẹ̀ yẹn, ìyẹn kan. Now àwọn míì purọ́ a máa sọ nígbà tí Ọlọ́run kò sọ, wọ́n máa wí nígbà tí Ọlọ́run kò wí, wọ́n máa fi ẹ̀tàn jẹ báwọn ènìyàn sọ̀rọ̀. Ọ̀tọ̀ ni ẹ̀sà, ọ̀tọ̀ ni pé kọ́lọ́run wá tún wá sọ̀rọ̀ fáwọn èèyàn fún ara wọn sà, káwọn gan wá jẹ́ olórí ẹlẹ́tàn kán má gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n bí ẹni yẹn ò ní packaging, àbí ẹni yẹn ó ń sọ̀rọ̀ yẹn ṣáká, wọn ò ní gbọ́. Àfi tó bá jẹ́ pé ẹni tó jẹ́ pé ó package ẹ̀ fún wọn, ó package ẹ̀ fún wọn, ó package ẹ̀ fún wọn, irú ẹ̀dá bẹ́ẹ̀ ọkàn wa ràn mọ́. Kí lọ́kàn wọn ṣe rọ mọ́? Torí àwọn gan náà ń ṣe olódodo ènìyàn, you know. So àwọn oníkè tó máa ń lo package láti fi ó possible, ó bọ́ ẹmọ̀ pé wòlíì onídán wà, miracle wà sà, májíkì wà. Miracle ò kìí ṣe májíkì o, miracle ò rí o, májíkì ò rí o. Májíkì máa wá, ó dẹ̀ máa ṣe kí ni sà, ó máa padà. Ẹ̀rọ àwọn tó máa ń ṣe dán yẹn, ó ní iye ṣẹ́jú tán lè fi ṣe, tán bá kọjá ẹ̀ ó máa yọ wọ́n lẹ́nu. Magician kan gbà kan nígbà tó àwọn kékeré, ó máa ń bẹ́ ìyàwó ẹ̀ sí méjì. Wọ́n wá sí school wa ní primary, bàbá òkú ìyàwó ẹ̀ ló gbé lọ. Kí ló fà á? Ó kọjá time tó jẹ́ kó fi ṣe kíní yẹn. So ó láti bẹ́ ìyàwó ẹ̀ sí méjì kí ìyàwó padà, ìyàwó lè padà mọ́. Wọ́n sáré da aṣọ bò, dẹ níbò, wọ́n kó wọn sínú mọ́tò. Bó ṣe ń lọ nìyẹn, wọ́n parí show yẹn tán fi lọ, because ó kọjá time. Ṣùgbọ́n tá bá sọ̀rọ̀ nípa miracle kò ní time. Tọ́lọ́run bá ti ṣe, ó máa permanent ni for life. In tọ́lọ́run ti ṣe yẹn ti kú òmẹ́. Nǹkan míì ló tún máa bèèrè lọ́wọ́ Ọlọ́run. In tí miracle fi yàtọ̀ sí magic ní ẹ̀sà. Ṣùgbọ́n lómi bí idán bí magic ló ń fúnra rẹ̀ fẹ́. So token blessing, wẹ́rẹ́wẹ́ token blessing irú wọn máa ń rí. Wọn kì í rí orí àjẹmọ́nú Ọlọ́run. Ẹ̀rí ń gbòbá yá, wọ́n á tún padà sínú ìṣòro yẹn nírú nǹkan tó yẹ pé ó ti fi wọ́n sílẹ̀ lọ. Ẹ̀rí now ẹnìkan wá sí ọ̀dọ̀ mi, inú ẹ̀ máa ń wú. Wọ́n á sọ wípé Ọlọ́run máa ṣẹ́gun pátápátá. Lọ ra Bíbélì tuntun méjèèje ni máa fi kọ̀ọ̀kan ní pàtì kan tí máa fún ẹ, wà dẹ̀ jẹ́ sí ẹnu ẹ̀. Tó bá máa dijọ́ méje ò ní rí kíní ìbẹ̀ mọ́. Bàbá ó náà ti lọ sí ṣọ́ọ̀ṣì kan, onígbà kan ṣe ìsọjí, ó ní kíní ẹ̀dẹ̀ lọ lẹ́sẹ̀kẹsẹ̀.
òun dẹ̀ jáde òun jẹ́rìí ságbára Ọlọ́run òun tí bóun ṣe délé gbàrà báyìí tóun sùn inú ẹ̀ dẹ̀ tún á wú ju bó ṣe wà lọ kan tó ṣẹ̀ṣẹ̀ wá gbé wá mo ní ó possible kémi má lè ṣe ní ìṣẹ́jú kan ìjọ́ méje mo fún ẹ ìjọ́ méje ò ní bá ń bẹ̀ mọ́ kò dẹ̀ ní wá sínú ẹ̀ mọ́ láyéláyé ò ní gbọ́rọ̀ ẹ̀ mọ́ pẹ̀lú agbára lọ́dọ̀ Ọlọ́run because ẹ̀mí mímọ́ Ọlọ́run ti sọ bí mo ṣe máa ṣe ni mo ti sọ fún ẹ̀yẹn n tó sọ fún fèrè ni mo fèrè mi fọ fúsà àwọn wòlíì kan wà tí wọ́n believe pé Ọlọ́run máa ń báyàn sọ̀rọ̀ because àwọn gbogbo gbóhùn rí bàbá àwọn wòlíì kan wà tó ń gbà pé irọ́ lèèyàn pa tó bá sọ pé òun ríran nítorí pé àwọn fúnra wọn ò rí ju ìyàwó àti ọmọ wọn lọ àti mẹ́mbà ṣọ́ọ̀ṣì wọn òun ló ṣẹlẹ̀ sí Ámù ẹ̀gbọ́n Mósè lágíjù àti Mósè nígbà tí ó fi sọ fún Mósè pé ṣé wọ́n nìkan ló ń rí ni èmi náà ń lálàá mo dẹ̀ ń ríran mo dẹ̀ ń gbóhùn Ọlọ́run wá fọhùn láti òkè ọ̀rọ̀ ẹ ló yẹ kó jẹ́ kó gbóhùn Ọlọ́run àti Áárónì ọkọ rẹ̀ wípé jẹ́ kí n sọ fún ẹ o lè máa gbóhùn kó máa ríran ṣùgbọ́n kò ń ṣe bíi ti ìránṣẹ́ mi Mósè tí mò ń bá sọ̀rọ̀ lójúkorojú fún díẹ̀ yìí máa sọ ẹ́ di adẹ́tẹ̀ fún odidi ọjọ́ méje Mósè bá ní Ọlọ́run wọ́n ló máa ń sọ ló máa ń ṣe dáríjì Ọlọ́run sọ fún Mósè gan pé nítorí pórí ẹ̀fín ni ò ní gbọ́ igbe rẹ̀ igbe ìwọ fúnra rẹ̀ mi ní gbọ́ ẹnikẹ́ni tó bá rí wòlíì Ọlọ́run fín Ọlọ́run kì í gbọ́ igbe rẹ̀ Ọlọ́run sọ pé bí bàbá ẹ bá sọ̀kalẹ̀ láti ọ̀run tó bẹ̀ mí mi ò ní gbọ́ ẹgbẹ́ ẹ̀tẹ́dẹ̀ bo Ámù lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀gbọ́n Mósè wọ́n gbé sí ẹ̀yìn odi fún odidi ọjọ́ méje kí ẹ̀tẹ́ ara ẹ̀ tó kúrò nígbà náà ló bẹ̀rẹ̀ sí respect Mósè àbúrò ẹ̀ ipe so ayàtọ̀ síra wa nínú ẹ̀mí bẹ́ẹ̀ ni àwọn kan tí ẹ máa ń sọ nílẹ̀ Yorùbá á ní awo ń gbé awo mi torítorí ìdí náà nìyẹn tó pé wòlíì ju wòlíì lọ kò ń ṣe irun funfun l'anointing irun funfun ò ń ṣe anointing ìmísí Ọlọ́run Olódùmarè nínú ayé ènìyàn òun l'anointing ẹlòmíì ń gbọ́ tẹ́ bá lọ sí 1 Corinthians 13 ẹ bá lọ sí 1 Corinthians 14 náà ó máa sọ fún yín nípa ti ẹ̀mí ẹ̀bùn ẹ̀mí póríṣiríṣi ẹlòmíì wọ́n fún ní ìran nìkan ẹlòmíì wọ́n fún ní ìgbọ́ràn nìkan ẹlòmíì wọ́n fún kó máa pàṣẹ sọ̀rọ̀ nínú ayé èèyàn ẹlòmíì ó ní àsọtẹ́lẹ̀ ẹlòmíì Ọlọ́run fún ní agbára tó lè gbé gbogbo nǹkan tí Ọlọ́run bá fẹ́ kó ṣe a máa gbọ́ a máa rí a máa sọ a máa wùwà gbogbo ẹ̀dẹ̀ máa wá sí ìmúṣẹ praise the Lord praise the Lord so ìwọ tó ń gbọ́ mi níbikíbi tó ti ń gbọ́ mi jẹ́ kí n sọ fún ẹ tó o bá jẹ́ wòlíì èké tó ń tan àwọn ènìyàn jẹ rántí pé iṣẹ́ Ọlọ́run kọ́ ló ń jẹ rántí pé gbogbo ohun tó ń sọ pé Olúwa wípé yẹn ó possible tó máa jìyà ìwájú Ọlọ́run téèyàn bá bá ẹjà ó bẹ́tà o má jẹ́ kọ́ Ọlọ́run bẹ́ ẹjà o tọ́lọ́run bá bẹ́ ẹjà èèyàn ò lè gba ẹ o àfi tí ènìyàn bá bá ẹjà òun lọ́lọ́run ń gba ènìyàn ṣùgbọ́n tí Ọlọ́run bá bá ẹjà ènìyàn ò lè gbà ẹ́ lẹ́ oṣù kì í gbàyàn lẹ̀ lọ́wọ́ Ọlọ́run àjẹ́ kì í gbàyàn lẹ̀ lọ́wọ́ Ọlọ́run awẹ kan ò lè gbàyàn lẹ̀ lọ́wọ́ Ọlọ́run máa gbọ́ bó ṣe ń gbọ́ ìrìkìṣì ti bá ẹ ronúpìwàdà kó o sì yè kó o sì bọ́ kúrò nínú ẹ̀bi bí mo ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí ronúpìwàdà ní sínsínsínsín bẹ̀rẹ̀ sí ronúpìwàdà gẹ́gẹ́ bí ènìyàn kó o má máa purọ́ tàbí kó o máa fi ẹ̀tàn jẹ kó o máa fi báwọn èèyàn sọ tó bá ní ìdìrànlọ́wọ́ ní ọwọ́ ènìyàn tó bá nídi help sọ fún lágbájá ẹ help mi lórí nǹkan báyìí tó bá máa help ẹ gbogbo èèyàn lè jẹ́ ká àwọn kan ò mórí irú ẹ̀ ṣe àwọn kan dẹ̀ ní Ọlọ́run fún wọn lẹ́bùn kan ṣoore inú wọn á dùn wọn á ṣoore àwọn kan wọn nẹ́bùn kan ṣoore o tó bá ti bá rú wọn sọ tí ò gbọ́ fi wọ́n sílẹ̀ instead of tó máa fi purọ́ kí ló fẹ́ purọ́ fún o ṣe máa wí ńgbà tọ́lọ́run wí o ṣe máa sọ ńgbà tọ́lọ́run sọ now ìwọ tó ń sọ̀rọ̀ tọ́lọ́run sọ tó jẹ́ wòlíì èké mọ̀pọ̀ ń jìyà ẹ̀ ẹ̀rí mọ̀pọ̀ ń jìyà ẹ̀ ẹ wo brọ́dà mi kan Ọlọ́run fún un lórí ọ̀fẹ́ ó fẹ́ jẹ chairman local government ó bá kó gbogbo àwọn wòlíì jọ ó kó gbogbo àwọn àfáà jọ gbogbo àwọn oníṣègùn 3-in-1 ló ṣe tó máa kó wọn jọ sínú ilé ó máa ká ọ fún gbogbo wọn ẹ bá mi gbàdúrà mo máa wọlé ó wá dijọ́ kan sísà mi kan alájà ó bá ní ó wà lọ jọyìn Ọlọ́run bẹ jọ̀ọ́ wà lọ jọyìn àwọn tí wọ́n wà pẹ̀lú bọ̀dá mi gbogbo àwọn èèyàn ló wà bẹ bọ̀dá mi fún gbogbo wọn lẹ́fí ó wá jẹ́ gbà ẹ̀ gan nǹkan pọ̀ lọ́wọ́ mi
mo ní alájà ṣe lè bá mi rí 10,000 ló ní wo má jẹ́ kí n má bá mi ní ilé bẹ́ wá 10,000 wá lọ sọ́dọ̀ bọ̀dá mi, gbogbo wọn ló máa fún envelope láàárọ̀ ọ̀la, gbogbo wọn pátápátá ló máa fún envelope, gbogbo àwọn wòlíì kún bẹ́ẹ̀ bí gbogbo àwọn àfáà gbogbo àwọn oníṣègùn wọn kún bẹ́ẹ̀. wọ́n ní kí ni ẹ wá jẹ́ nínú ayé tèmi, ó ní lọ́dọ̀ darapọ̀ fún wọn tó rán máa ṣe ìdìbò lọ́la tó máa ti tán gbogbo wọn báyìí ni wọ́n máa háwó fún mu ní. ṣé nínú gbogbo àwọn wòlíì tó kún bẹ́ẹ̀ yẹn wọn ò lè sọ àsọtẹ́lẹ̀ láti inú ilé fún bọ̀dá yín nìkan ni náà fi kó gbogbo wọn náà fi pọ̀ bíi kíní. àwọn aláìgbàgbọ́ náà máa ń ṣe bẹ́ẹ̀ yẹn. ẹ gbọ́ bọ̀dá yín tí gbogbo yín lọ síbẹ̀ bọ̀dá yín ò lè wọlé. ó ní kí ló wí? bọ̀dá yín, mo ní bọ̀dá yín ò lè wọlé. ṣé ní tẹ́mi náà ti wá mọ̀ pé bọ̀dá yín ò lè wọlé kí n wá kóra mi pẹ̀lú àwọn wòlíì bọ̀dá yín tí jẹ́ pé wọn Ọlọ́run ò bá wọn sọ̀rọ̀, wọn ò ríran, wọn ò lálàá, wọn kàn jẹ́ prayer warrior lásán, kí ni wá kóra wọn pàdé. mo ní mi lè kó wọn padà. ẹ lọ sọ fún bọ̀dá yín ò lè wọlé lásìkò yìí. ó di next time tí bọ̀dá yín bá dẹ̀ máa wọlé ní next time kó kúrò ní pátì tó wà kó wọ pátì mi á wọlé. ṣùgbọ́n wọ́n máa dá lọ́lá ní oyè tó fẹ́ jẹ ní ilé kò ní wọlé o. obìnrin tó ń bá ṣe obìnrin yẹn lá wọlé o. ẹ wo pẹ̀lú agbára lọ́dọ̀ Ọlọ́run ló bá lọ sọ fún bọ̀dá kò tí ẹ̀ tí sọ nígbà tó máa dijọ́ kejì nígbà tó máa ṣe bò lóbìnrin bá wọlé. bọ̀dá mi àbúrò yìí dẹ̀ ti sọ bẹ́ẹ̀, mo ní kó wá kó gbàdúrà fún yín, ó ní ẹ̀mí wọlé kóbìnrin yẹn ló máa wọlé ipò òun ti rí bẹ́ẹ̀ pé ìwọ ṣe wá sọ fún mi ṣé kò sọ pé tó máa ṣe fún mi ni. ó ní kò sí nǹkan kan pé obìnrin yẹn ló wà lójú ọ̀nà ẹ̀sìn lójú ọ̀nà. ẹ̀rí àwọn èèyàn fẹ́ gbóòótọ́. nǹkan mi wà ó ṣe yí padà, nǹkan mi wà kò ṣe yí padà, nǹkan mi wà tó bá ní kán ṣe kán yí padà nítorí pé o dẹ́rù bà wọ́n, o sọ nǹkan ẹrù, o sọ nǹkan ẹrù, o sọ nǹkan tó máa ní kán pa màálù 8 kó ní kán pa màálù 41. ẹ̀rí wọn ní gbà ẹ̀ gbọ́. báwo la ṣe máa wá dá àwọn wòlíì gidi mọ̀ yàtọ̀ sí wòlíì èké? bẹ́ẹ̀ ni mà, ẹ̀mí Ọlọ́run sọ pé kẹfẹ̀ ní dán ìlú wò. màmá èèyàn gan náà lè gbàwẹ̀ kó gbàdúrà kó sọ fọ́lọ́run, ó kàn ń ṣe wòlíì ni. ẹ̀bùn wòlíì yàtọ̀. tọ́lọ́run bá fún wòlíì lẹ́bùn ọ̀tọ̀ ni, nítorí ẹ̀bùn tọ́lọ́run fún wòlíì la ṣe ń pe wòlíì ní wòlíì. wòlíì yàtọ̀ sí pásítọ̀, wòlíì yàtọ̀ sí tíṣà. wòlíì ó jẹ́ ẹni tí Ọlọ́run máa fẹ́ ṣe nǹkan kan láyé, Ọlọ́run á sọ fún wòlíì. ẹ̀rí wípé nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀, wòlíì ló ní àsọtẹ́lẹ̀ pé báyìí ni Olúwa wí nígbà tí Olúwa wí fún tó dẹ̀ pé bẹ́ẹ̀ ló máa rí. wòlíì lèèyàn sọ fún pé ẹ jọ̀ọ́ sà, ọ̀rọ̀ ayé mi bí mo ṣe wà kò tẹ́ mi lọ́rùn, kí lẹ rò pé mo lè ṣe? tí wòlíì máa wọnú ẹ̀mí wípé ok Olúwa mi jẹ́wọ́ ara ẹ̀, lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ̀mí ìṣíníyè máa dé. sọ fún kó gbààwẹ̀ báyìí, ọ̀rọ̀ ẹ̀ ò ní di àwẹ̀, kó ṣe báyìí. n tó bá ti ní kó ṣe yẹn, tó bá fi lè ṣe lásìkò yẹn, tó gbà mú kíákíá, gbogbo nǹkan tó dàbí òkè ìṣòro wájú ẹ̀ á di pẹ̀tẹ́lẹ̀. so èèyàn náà máa ń fẹ̀mí dún ẹ̀mí wò kó tó bá wòlíì kan sọ̀rọ̀, bóyá orí lórí íńtánẹ́ẹ̀tì àbò orí kíní kan, jẹ́ kí ẹ̀mí ẹ̀ kó dàpọ̀ wọn. that's why mo máa ń dunnú táwọn kan máa sọ pé bàbá àwọn òpè yàn rí o, ṣùgbọ́n ẹ̀mí kan takọ̀ wọn pé call that man. ẹlòmíràn sọ pé òun ti sùn, ipò òun lálàá òun tó rí mi mò ń preach. ẹlòmíràn sọ pé Ọlọ́run sọ pé lọ́ba. ẹ̀rí now ṣé ẹ mọ̀ pé ìyẹn òun gò lálàá tẹ́lẹ̀, ẹ̀mí kan ló sọ fún pé kó lọ bá mi. ẹ̀mí tó sọ fún kó lọ bá mi yẹn ó da kẹ́mi Ọlọ́run kó pọ́ìntì yàn sá. tí ẹ̀mí Ọlọ́run bá pọ́ìntì yàn, èèyàn ò lè ṣàṣìṣe. ohun tẹ́mi Ọlọ́run bá sọ dandan ni. that is why irú àwọn èèyàn bẹ́ẹ̀ kò sí nǹkan tí wòlíì yẹn bá sọ fún yín ẹ gbọ́dọ̀ gbọ́ ni. ṣùgbọ́n ẹlòmíì náà bàbá tí Jésù bá sọ̀kalẹ̀ pé ìránṣẹ́ mi nìyẹn lọ bá, àwọn ẹlòmíì tó bá ti gbọ́rọ̀ tán, àgàgà tọ́rọ̀ yẹn bá ní ìdí àwẹ̀ tàbó ní ìdí kó ná owó díẹ̀ fúnra rẹ̀, ó yí ọrùn nìyẹn. àfi tó bá jẹ́ pé àwọn ẹlẹ́tàn náà ń tàn, òun nìkan òun ló máa tó gbọ́. arákùnrin kan wà, ẹ̀mí Ọlọ́run sọ fún pé wo pásítọ̀ lòun náà láti inú ìjọ kan, káàmpù ló wà tẹ́lẹ̀ Ọlọ́run sọ pé lọ bá wòlíì yẹn, lọ bá wòlíì yẹn. ó ní òun tún sùn, òun tún lálàá pé kí ló dé máa yìí, òun pásítọ̀ báwo ló ń ṣe tó máa lọ bá pásítọ̀ ẹgbẹ́ òun. ó ní òun ṣáà gbéra pé dráìvà mi ó yá níṣó. ńgbọ̀n débi mo dẹ̀ gbàdúrà fún wọn, wọ́n jókòó sínú church. ẹ̀mí Ọlọ́run rán mi láti inú church sí pé mo rí gbàgbélébù kan fẹ́ yẹ̀ lọ́rùn ẹ̀, ṣe báyìí wá gbọ́ ìwọ máa yìí ó dẹ̀ tún jẹ́ businessman,
ó máa ń gba contract engineer ni ẹ má jẹ́ kó yá yín lẹ́nu níjọ́ yẹn lórí ojú rẹ̀ Ọlọ́run ló gba contract ní orí ìjókòó yẹn ló gba contract nígbàtí Peter tó rí ìjákulẹ̀ lọ́nà Damasku Ọlọ́run sọ fún lọ sọ́dọ̀ báyìí ó ìjákulẹ̀ yẹn fọ́ lójú Jésù tan ìmọ́lẹ̀ ó fi fọ́ lójú lọ́nà Damasku nígbà tó fẹ́ ṣe pa àwọn ọmọ ẹ̀yìn Jésù Ọlọ́run tó wá sọ pé lọ sọ́dọ̀ wòlíì báyìí ìyẹn ló ṣẹ̀ṣẹ̀ là á lójú ó possible kọ́lọ́run sọ fún yàn pé kó tọ́ka yàn fún yàn pé lọ́ba èyàn lò fún ẹ tá ṣe àánú fún ẹ àbí kẹ́ni ẹ takò ẹ pé bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀ bá sọ̀rọ̀ kẹ́ni ẹ kódẹ̀ ponítọ̀ yẹn kọ́dẹ̀ sọ pé báyìí solution ẹ ó wá kù sí wọ́tẹ́bì ti sọ fún ẹ pé kò bá yàn sọ̀rọ̀ tó tún wá bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀ tán tó tún wá ṣaláì gbọ́ràn now you are on your own bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ so it's better kẹ́ ìgbọ̀ngàn fẹ̀mí dún ẹ̀mí wò kẹ́ mọ̀ tó ń ṣe rere kẹ́ tó máa bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú lórí àwọn wòlíì àbáàfà àbí nǹkankan jẹ́ kẹ́mi Ọlọ́run kó sọ fún ẹ ìwọ tẹ́mi Ọlọ́run bá sọ fún pé kó pè mí tí n bá sọ fún pé báyìí kó ṣe nǹkan yóò bá burú nǹkan yóò bá rọrùn láti ṣe má rojọ́ ara ẹ̀ kiri má kóra ẹ̀ jọ màá rí wọn gbà mí ẹlòmí á máa pè mí á kóra wọn jọ wọn máa pè mí á máa ṣe lẹ́yà máa wọ̀n báyìí Ọlọ́run á ní fi wọ́n lẹ̀ o ìkànnù wọn ló máa gbàgbọ́ ìkan tó bá gbàgbọ́ náà ni máa ṣàánú fún wọn ẹ̀rí máa rí wọn láti inú ẹ̀mí nínú ibi tó èmi máa wà lábúrọ̀dù wọn á pọ̀ nulé máa dẹ̀ máa rí wọn tó kóra wọn jọ ẹ̀rí máa wọ̀n báyìí nínú ẹ̀mí láti Ọlọ́run á ṣí mi lójú so ìwọ tó ń gbọ́rọ̀ yẹn náà ń tó jẹ́ kó ṣe ní pé tẹ́tí ara rẹ nísinsìn tẹ́tí ara ẹ tí ọ̀rọ̀ Ọlọ́run bá ti jáde sí ẹ kíìpù ọ̀rọ̀ Ọlọ́run yẹn dán Ọlọ́run wò lára ẹni yẹn òun ló máa fi mọ òdodo in tó bá ti ní kó ṣe ìwọ dánwò ó rí ìyanu in tó lè fi mọ wòlíì èké sí wòlíì olódodo nìyẹn mo gbàdúrà Ọlọ́run á ṣẹ́gun gbogbo wòlíì èké níwájú wa á fún wa ní wòlíì tiwa Jésù Olúwa wa tẹ́mi bá jẹ́ wòlíì ẹ o lè pè mí sórí wòlíì o lè pè mí sórí fóònù yìí 070-360-38757 070-360-38757 091-356-42057 091-356-42057 nọ́mbà ayọ̀ ẹnìyẹn máa pè mí máa sọ ntẹ́ni Ọlọ́run bá rán mi sí ẹ tí n bá ti wá sọ létí gbọ́ kó náyà gbàṣe kó dọ́lọ́run mi wò kó wá mọ̀ tí ń ṣe òdodo ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín.